of selfless service to the good people of Ogun State. Gómìnà Ìbíkúnlé Amósùn jẹ́ ẹnìkan tó ní àfojúsùn rere. Àfojúsùn náà ni láti ṣètò àtúnṣe ìpínlẹ̀ Ògùn. Nínú akitiyan rẹ̀ láti ṣàtúnṣe ìpínlẹ̀ Ògùn, ó ń ṣe gbogbo ohun tí àwọn aráàlú ń fẹ́. Láti wá ṣètò rẹ̀ lẹ́sẹẹsẹ, Gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ìgbékalẹ̀ àwọn ètò pàtàkì 5 tí yóò lò láti mú àyípadà tó yẹ bá ìpínlẹ̀ Ògùn. Àwọn ètò pàtàkì náà nìwọ̀nyí: ìpèsè ìmọ̀ ẹ̀kọ́ tó péye, ìpèsè ètò ìlera tó jọjú, ìgbélárugẹ ètò ọ̀gbìn àti àwọn ilé-iṣẹ́ ńláńlá, ìpèsè ilé olówó pọ́kú àti ìṣàtúnṣe àwọn ìlú ńláńlá, ètò ìdàgbàsókè àwọn ìgbèríko wa, ìpèsè ohun àmúlùdùn àti ìpèsè iṣẹ́ fún tolórí tẹlẹ́mù. Láti wá lè mú ètò náà ṣẹ, gómìnà yan àwọn tó pójú wọn láti kún lọ́wọ́ láti tukọ̀ ìpínlẹ̀ Ògùn lọ sí èbúté ògo sínú ìgbìmọ̀ rẹ̀. Bákan náà, gẹ́gẹ́ bí ẹni tó lóye, gómìnà Amósùn tún máa ń súnmọ́ àwọn tó mọ̀ pé wọ́n lè mú ìrànwọ́ wá fún ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn. Ó ti wá pé ọdún kan báyìí tí gómìnà Amósùn tún gorí àlééfà ìjọba ìpínlẹ̀ Ògùn, tí ó sì jẹ́ pé gbogbo tolórí tẹlẹ́mù ló ti jẹ àǹfààní kan tàbí òmíràn látàrí àwọn ètò ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan tí ìjọba yìí ti gbé ṣe lẹ́nu ìgbà tó gorí àlééfà yìí. Gbogbo àwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ Ògùn ló ti jẹ àǹfààní àwọn ètò ìjọba wọ̀nyí lọ́nà kan tàbí òmíràn. Ẹkùn ìdìbò Ògùn East Senatorial District jẹ́ ọ̀kan lára àwọn ẹkùn ìdìbò 3 tó wà ní ìpínlẹ̀ Ògùn, tí ó sì ní ìjọba ìbílẹ̀ 9 lábẹ́ rẹ̀. Àwọn ìjọba ìbílẹ̀ náà nìwọ̀nyí: ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú North East, Ìjẹ̀bú East, Ògùn Waterside, Ìkẹ́nẹ́, Ìjẹ̀bú Òde, Ṣàgámù, Rẹ́mọ North, Ìjẹ̀bú North àti ìjọba ìbílẹ̀ Odò Ògbólú. Ipa àwọn ètò ìdàgbàsókè ìjọba ìpínlẹ̀ Ògùn kò fi síbì kan rárá. Gbogbo àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí ló ti rí àyípadà rere lórí gbogbo àwọn ètò pàtàkì gómìnà márààrún. Gẹ́gẹ́ bí ètò alákọ̀ọ́kọ́ nínú àwọn ètò pàtàkì 5 ìjọba gómìnà Amósùn, ẹkùn ìdìbò ìjọba Ògùn East kò gbẹ́yìn nínú àwọn tó jẹ àǹfààní lóríṣiríṣi tí ètò yìí ti mú wá báyìí. Ìgbésẹ̀ àkọ́kọ́ tí ìjọba kọ́kọ́ gbé lórí eléyìí ni ṣíṣe àtúnkọ́ àwọn iléèwé girama tó ti dàlàpà látọjọ́ tó ti pẹ́. Ní ẹ̀ka ìdìbò ìjọba Ògùn East nìkan, iléèwé 37 ló jẹ àǹfààní àtúnkọ́ yìí. Lára wọn la ti rí iléèwé girama Luba Comprehensive High School níjẹ̀bú Òde, Sanyido Community High School nílùú Ṣàgámù, Mọ̀lípà High School Ìjẹ̀bú Òde, Ògèrè Community School Ìkẹ́nẹ́ àti Odò Ògbólú Comprehensive High School Odò Ògbólú. Lẹ́yìn iṣẹ́ àtúnṣe yìí tún ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún pín àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ bíi ìwé ìkọ̀wé, bírò, pẹ́ńsù, àpótí ìléwọ́ ìṣirò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ti ìjọba ní ẹkùn ìdìbò ìjọba Ògùn East. Bákan náà ni ìjọba tún pín àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ lóríṣiríṣi fún àwọn akẹ́kọ̀ọ́ ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ yìí láti lọ kó fún àwọn ilé ìkẹ́kọ̀ọ́ wọ̀nyí. Àwọn òbí tí wọn kò lágbára àti rán ọmọ nílé ìwé tẹ́lẹ̀ tún wá ń láǹfààní báyìí láti fi àwọn ọmọ wọn sílé ìwé pẹ̀lú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ìjọba tún ṣe fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Ògùn. Àwọn akẹ́kọ̀ọ́ tó ń jẹ àǹfààní wọ̀nyí rí ìgbésẹ̀ ìjọba Ìbíkúnlé Amósùn yìí gẹ́gẹ́ bí èyí tó dára gan ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látìgbà tí ìjọba tuntun ti bẹ̀rẹ̀ ní Ogun State tàwa yìí ní gbogbo nǹkan ti yàtọ̀ ní ti ẹ̀kọ́ ní ipa ẹ̀kọ́, torí tá bá ń sọ̀rọ̀ ìdánwò wa ti di ìdánwò tó yẹ pé kò ń ṣe bẹ́ẹ̀ ká kọ̀ kàwé, a máa kàwé yẹn tó yẹ kó máa yé wa dáadáa ká tó lè kọ ìkọ̀kan sílẹ̀ ni, àti pé gbogbo nǹkan tí a ní tẹ́lẹ̀ bíi
tébù ìwé àwọn nǹkan tó bí wa lè rà fún wa ìjọba ti pèsè ẹ̀ fún wa a dẹ̀ ti ń lò wọ́n. Then ó tún kọ́ ìkíní classroom tá a máa fi jókòó àti àga pẹ̀lú tébù tá a máa fi jókòó kò ń ṣe pé àwọn máa jókòó sílẹ̀ ńlẹ̀ mọ́. Ó dẹ̀ tuntun bá wa ó ti ran àwọn òbí wa lọ́wọ́ láti má bọ́dà nípa ìwé owó ilé ìwé wa mọ́ nípa free education tó ń ṣe. And then a ti jẹ àǹfààní púpọ̀ gan nípa gómìnà wa torí pé ó ti ṣiṣẹ́ bẹ̀bẹ̀ and he's still the best so ever. lórí akitiyan rẹ̀ láti rí i pé ètò ìlera tó pójú owó wà lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn rẹ̀ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ tí ó sì parí iṣẹ́ àtúnkọ́ ilé ìwòsàn alábọ́dé 13 ní ẹkùn ìdìbò ìjọba ti Ògùn East. eléyìí wà ní ìgbáradì sílẹ̀ fún ìbẹ̀rẹ̀ ètò ìlera ọ̀fẹ́ fún àwọn aláboyún àwọn ọmọ wẹ́wẹ́ tí ọjọ́ orí wọn ò ju ọdún 5 lọ àti àwọn àgbà. àwọn ilé ìwòsàn yìí ni wọ́n ti wà ní ipò àlàpà lọ́jọ́ tó ti pẹ́ kí ìjọba tó wà lóde yìí tó dórí àlééfà. lára àwọn ilé ìwòsàn alábọ́dé tó jẹ àǹfààní àtúnkọ́ yìí ni ilé ìwòsàn alábọ́dé ti ìta lápò nílùú Ìjẹ̀bú Òde, ilé ìwòsàn Òkè Òyìnbó níjẹ̀bú Òde, ilé ìwòsàn alábọ́dé Ọ̀kùn Ọwá Odò Ògbólú àti ilé ìwòsàn alábọ́dé Sìmáwá ní Ṣàgámù. bírú géètì yìí sì wọ́n ṣe gbogbo ilẹ̀lẹ̀ yìí tó ń ṣe wíńdò tó ń fi nẹ́ẹ̀tì sí wọ́n fún wa ní àwọn irinṣẹ́ náà wọ́n kó irinṣẹ́ wá wọ́n kọ́ tíátà kékeré tá a ti lè ṣe so kò ní jẹ́ tẹ́lẹ̀ ṣe la máa ń àwọn nǹkan kọ̀ọ̀kan ṣe abẹ díẹ̀díẹ̀ a máa rí fún àwọn sí general hospital bọ́ìnsìn wọ́n ti kọ́ tíátà kékeré díẹ̀ fún wa so a lè ṣe àwọn iṣẹ́ abẹ pẹ́pẹ́pẹ́. gbogbo environment wọn ló clean so gbogbo everywhere náà ń tọ́jú gbogbo ẹ̀ ló mọ́ tónítóní wọ́n ṣe net torí kó lè prevent àwọn mosquitoes gbogbo hospital wọn ló neat ló clean. bákan náà ni ìtọ́jú àwọn aláboyún tún ń lọ lẹ́sẹẹsẹ pẹ̀lú ìpèsè àwọn tí ń dènà ẹ̀fọn àti oògùn ibà fún wọn lóòrèkóòrè tí ó sì jẹ́ pé ìjọba tún ṣakitiyan rẹ̀ láti gbé ètò abẹ́rẹ́ àjẹsára lárugẹ pẹ̀lú ìpolongo ìgbógun ti àrùn rọmọlọ́wọ́-rọmọlẹ́sẹ̀ lóòrèkóòrè. lẹ́yìn rírí dájú pé àwọn ọmọ wẹ́rẹ́ wọ̀nyí ń rí abẹ́rẹ́ àjẹsára gbà láwọn ilé ìwòsàn alábọ́dé wọ̀nyí ìjọba tún gbé àwọn ìgbésẹ̀ míì láti mú òpin bá àrùn rọmọlọ́wọ́-rọmọlẹ́sẹ̀ ní ẹkùn ìdìbò Ògùn East àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀. lára àwọn ìgbésẹ̀ náà láti rí ṣíṣe àmójútó gbígbé abẹ́rẹ́ àjẹsára láti ojúlé dójúlé ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn àti ìpolongo ìgbógun ti àìsàn rọmọlọ́wọ́-rọmọlẹ́sẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn àti akẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó jọjú wọn ṣe pọ̀. síwájú sí ìjọba ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ MP Group tún ṣe ìfilọ́lẹ̀ ètò iṣẹ́ abẹ fún àwọn tójú ń dùn lọ́fẹ̀ẹ́ ní ilé ìwòsàn Ìjẹ̀bú Òde General Hospital. lára àwọn iṣẹ́ àtúnṣe tí ìjọba yìí tún ṣe ní ẹ̀ka ètò ìlera ní iṣẹ́ àtúnṣe ní ilé ìwòsàn Ọlábísí Ọ̀nàbànjọ University Teaching Hospital nílùú Ṣàgámù. gbogbo àwọn ibi ìtura tó wà fún àwọn yàrá ìtọ́jú aláìsàn tí ó ti dàlàpà tẹ́lẹ̀ ní ìjọba ṣe àtúnkọ́ wọn láti wá rí i pé iṣẹ́ ìtọ́jú àwọn aláìsàn ń lọ déédéé láìsí ìyọnu. ìjọba gómìnà Amósùn tún rí dájú pé wọ́n san owó àwọn olùtọ́jú aláìsàn ní ilé ìwòsàn yìí lásìkò. lórí ìpèsè ohun amúlùúdùn ẹkùn ìdìbò ìjọba Ògùn East jẹ àǹfààní àwọn iṣẹ́ àtúnṣe àwọn ọ̀nà lọ́lọ́kan-ò-jọ̀kan láàrin ọdún kan tí ìjọba gómìnà Amósùn gorí àlééfà. àwọn ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ ẹkùn ìdìbò ìjọba Ògùn East yìí ni wọ́n ti jẹ àǹfààní àwọn iṣẹ́ àtúnṣe àwọn ọ̀nà wọ̀nyí àti àwọn iṣẹ́ líla ọ̀nà ojú àgbàrá ní pàápàá jùlọ láwọn agbègbè tí wọ́n máa ń ní ìṣòro omíyalé tẹ́lẹ̀ rí. lára àwọn iṣẹ́ àtúnṣe tí wọ́n ti parí báyìí nìwọ̀nyí: ojú ọ̀nà àgbàtọ́ ní ògèrè rẹ́mọ ní ìkẹ́nẹ́, ojú ọ̀nà olísà àti ọ̀nà Oǹdó ní Ìjẹ̀bú Òde, ojú ọ̀nà ẹ̀rúnwọ́n ní Ìjẹ̀bú Òde àti ojú ọ̀nà fìdípọ̀tẹ̀ ní Ìjẹ̀bú Òde. bákan náà ni iṣẹ́ sì ń lọ lọ́wọ́ ní pẹrẹu lórí àwọn ọ̀nà mìíràn ní ẹkùn ìdìbò ìjọba Ògùn West yìí. síwájú sí i lórí ètò ìpèsè ohun amáyédẹrùn àwọn èèyàn ẹkùn ìdìbò Ògùn East tó ti ń jàǹfààní àwọn iṣẹ́ omi ẹ̀rọ ní
ní àwọn agbègbè lábẹ́ àkóso ìjọba Ìbíkúnlé Amósùn. Lẹ́yìn àtúnṣe àwọn ẹ̀rọ omi tó ti dẹnu kọlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́, ìjọba tún gbẹ́ kànga ìgbàlódé 5 sí àwọn agbègbè kan tí wọ́n ń kojú ìṣòro àìsí omi ẹ̀rọ fún lílò. Ní báyìí, iṣẹ́ àtúnṣe ti bẹ̀rẹ̀ ní iléeṣẹ́ omi tó wà ní Iyemojì, eléyìí tí yóò mú ìpèsè omi wá fún àwọn aráàlú Ìjẹ̀bú. Ìgbélárugẹ ètò ọ̀gbìn jẹ́ ọ̀kan lára àwọn ètò pàtàkì 5 ìjọba Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn ní ìgbáradì fún pínpín owó ìrànwọ́ bílíọ̀nù kan náírà tí ìjọba àpapọ̀ fún àwọn ìjọba ìbílẹ̀ fún lílò fún ìgbélárugẹ ètò ọ̀gbìn. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ètò láti rí i pé owó ìrànwọ́ yìí dé ọwọ́ àwọn àgbẹ̀ tó nílò rẹ̀ ní ẹkùn ìdìbò ìjọba Ògùn East. Látàrí èyí, ìjọba ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn agbègbè jákèjádò ìpínlẹ̀ Ògùn láti fi là wọ́n lóye bí wọ́n ṣe lè ṣàmúlò owó ẹ̀yáwó náà lọ́nà tó tọ́ àti tó yẹ. Ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún fún ti àwọn àgbẹ̀ tó wà lábẹ́ ẹkùn ìdìbò Ògùn East wáyé ní ìlú Ṣàgámù. Ètò yìí mà ga o, èmi fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ o, ó ṣe wá láǹfààní láti bí ọdún 7 mi ò rí ètò yìí rí except eléyìí tá a máa ń lọ fún kí ló ń pè àwa ẹgbẹ́ aládìyẹ àtọ́wádẹ̀ fún wa ní lóònù yẹn iye tó máa ń gbà ó ti pọ̀ jù so kì í jẹ́ ká lè gbé ẹyin fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé kó lè ṣeé ṣe káwọn èèyàn tó lówó lè jẹ ẹyin kò ṣeé ṣe ṣùgbọ́n ṣá pẹ̀lú ètò eléyìí sì àdìgbò tó bá gba owó yẹn ara ọ̀pọ̀lọpọ̀ adìyẹ arówó fi bọ́ wọn ẹyin gan á lọ ilẹ̀ àwọn tó yẹ kó jẹ àwọn ọmọ wẹ́wẹ́ wọ́n nídìí ẹyin kọ́pọ̀lọ́ ba lè ṣiṣẹ́ á lè ta níye owó kéékèèké tó máa rọ ní kálukú lọ́rùn. Láti ìgbà tó ti dórí àlééfà ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti mú ọ̀rọ̀ ìpèsè ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú lọ́kùnkúndùn. Lára àwọn ìgbésẹ̀ tí ìjọba yìí gbé níbí yìí ni láti tún kún àwọn agbófinró nípa sí i kí wọ́n lè máa ṣiṣẹ́ wọn láìsí ìṣòro kankan. Bákan náà ní ẹ̀ka ìjọba ìbílẹ̀, ìjọba tún pèsè àwọn ọkọ̀ agbófinró àti àwọn tátákùkù fún ìwúlò àwọn ikọ̀ ojúlalákànfin sọ́rí. Lẹ́yìn èyí ni ìjọba tún pèsè àwọn irinṣẹ́ ààbò lọ́lọ́kan-ò-jọ̀kan fún lílò àwọn agbófinró wọ̀nyí. Lára wọn láti rí àwọn ọkọ̀ aláàbò aróbọn àti àwọn irinṣẹ́ ìbánisọ̀rọ̀ ti ìgbàlódé. Gbogbo àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ti rí àwọn irinṣẹ́ ààbò wọ̀nyí gbà fún lílò àwọn agbófinró tó wà ní ìjọba ìbílẹ̀ náà fún ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Bí ó ti rí pé ìṣòro àìní iṣẹ́ lọ́wọ́ jẹ́ ara àwọn ìṣòro tó ń kojú àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ògùn ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti pinnu láti pèsè iṣẹ́ fún àwọn ẹgbẹ̀rún 10 àwọn ọ̀dọ́ tí kò ní iṣẹ́ lọ́wọ́ tí ó sì bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ náà ní kété tó gorí àlééfà. Ní báyìí, àwọn ẹgbẹ̀rún 6 àti 104 àwọn ọ̀dọ́ láti gbogbo ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fún ní iṣẹ́ tí ètò ìgbanisíṣẹ́ náà sì tẹ̀síwájú sí i. Bákan náà ni aya gómìnà náà lábẹ́ ètò rẹ̀ tí ó pè ní ìgbélárugẹ àwọn akẹ́kọ̀ọ́ jáde tí kò ní iṣẹ́ lọ́wọ́, ìyún ni uplifting the unemployed graduates, ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún 1,000 àti 120 àwọn ọ̀dọ́ wọ̀nyí jákèjádò gbogbo ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn. Lábẹ́ ètò náà, wọ́n kọ́ àwọn ọ̀dọ́ wọ̀nyí ní iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi tí wọ́n sì tún fún wọn ní irinṣẹ́ àti owó tí wọ́n fi dá iṣẹ́ ara wọn sílẹ̀. Síwájú sí i, àwọn obìnrin ní ẹkùn ìdìbò Ògùn East Senatorial District náà tún ti jàǹfààní ètò ẹ̀yáwó fún ìfẹsẹ̀rinlẹ̀ ọrọ̀ ajé wọn lábẹ́ ẹgbẹ́ ìtẹ̀síwájú àwọn obìnrin tí ìjọba yìí ṣagbátẹrù rẹ̀. Bákan náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ẹkùn ìdìbò Ògùn East yìí ni ó ti jàǹfààní àwọn ètò lọ́lọ́kan-ò-jọ̀kan lábẹ́ ètò ìrànwọ́ aya gómìnà. Lára àwọn iṣẹ́ tí ìjọba yìí tún ti gbé ṣe ní ẹkùn ìdìbò Ògùn East yìí láàrin ọdún kan tó dórí àlééfà la tún ti rí iṣẹ́ àtúnṣe ọjà ìta Òòṣù ní Ìjẹ̀bú Òde láti tún lè mú ìlọsíwájú bá ètò káràkátà. Bákan náà ni ọjà gààrí tó wà ní Ìjẹ̀bú Mùṣin náà tún ti jàǹfààní àwọn iṣẹ́ àtúnṣe wọ̀nyí. Láti ìgbà tí ìjọba yìí ti dórí àlééfà ni ó ti mú ètò ìkólẹ̀kódọ̀tí olóṣooṣù lọ́kùnkúndùn fún ìmọ́tótó gbogbo agbègbè ìpínlẹ̀ Ògùn. Ní báyìí, a ti bẹ̀rẹ̀ sí rí àwọn ipa tí ètò yìí ti ní láwọn agbègbè wa ní ẹkùn ìdìbò ìjọba Ògùn East. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ẹkùn yìí ṣe wí,
wọ́n ti jẹ àǹfààní ètò ìdàgbàsókè lóríṣiríṣi lẹ́nu ìgbà tí ìjọba Ìbíkúnlé Amósùn yìí gorí àlééfà tó fi jẹ́ pé wọn kò lè pa ìdùnnú wọn mọ́ra ní àsìkò tí gómìnà Amósùn ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ wọn láìpẹ́ yìí. tẹ̀nítọ̀yàyà ni wọ́n fi kí gómìnà káàbọ̀ sáàrin wọn ní ìmọrírì àwọn ohun ribiribi tó ti gbé ṣe fún wọn yìí. díẹ̀ la sì rí yìí o nínú àwọn oríṣiríṣi àwọn ètò tí ìjọba gómìnà Amósùn ní fún ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn. onírúurú àwọn iṣẹ́ ìdàgbàsókè bíi kíkọ́ iléèwé ìgbàlódé, líla àwọn ọ̀nà tó ṣe é rìn, rírà àti pínpín àwọn ẹ̀rọ amúnáwá transformer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló sì ń bọ̀ lọ́nà. gbogbo ohun tán ni a ti ṣe yìí inú mi dùn sí, àmọ́ ṣá mo mọ̀ wípé àṣẹ̀ṣẹ̀ mọ́yẹ bọ̀ lápò ni. lágbára Olúwa ká tó rí bí ọdún kan sí méjì sígbà tá a wà yìí, àwọn èèyàn wa náà àti rí wípé ìyàtọ̀ gidi ó ti dé bá wa, àti tún ìlú Ògùn State àti tún ṣe.